Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, the update is more from me. Was so touching because Pastor Gabriel Ademola Amusan don't fi lè máa yọ omi lójú. Ọ̀rọ̀ yìí ó bà wọ́n gidi gan. Tẹ́ ẹ bá gbàgbé wípé a sọ̀rọ̀ nípa ẹnjíníà àwọn kan tí wọ́n ní àwọn máa ń gbéṣẹ́ fún gbogbo àwọn iṣẹ́ ilé tó ń kọ́, gbogbo bọ́n ṣe ń kọ́ church, bọ́n ṣe ń kọ́ àwọn ilé tí wọ́n ń kọ́ sí ẹgbẹ́ church, gbogbo ilé àwọn Bánúsọ, ilé àwọn Mr. Muideen, ilé mọ́mí Ṣẹ́gun, ẹnjíníà yìí ló wà ní ìcháàjì ẹ̀. So ó ṣáà ṣe bákan bákan ṣá. Wọ́n sọ̀rọ̀ nípa owó pé àwọn pé máa yẹn pé kò respond, pé owó kan wà lọ́wọ́ ẹ̀, owó project àwọn èèyàn tó ń gbéṣẹ́ fáwọn láti OFAS. So wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ bẹ́yẹn. So ẹ ti máa rí pé máa yẹn náà ti wá apologize, ó ti wá bẹ̀bẹ̀, ó ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. But ọ̀rọ̀ yẹn ó dùn pastor gan because àwọn èèyàn ní trust nínú wọn. Àwọn èèyàn ní trust nínú wọn gan because ẹ rí i pé gbogbo àwọn nǹkan tó máa ń ṣe ló máa ń gbé sí online. So gbogbo àwọn nǹkan yẹn náà làwọn náà dẹ̀ máa ń share ní orí channel wa. Nǹkan tó ń ṣe máa ń jẹ́ kẹ́lú bó ṣe ń lọ. So ẹ ti máa rí bí báyìí ṣe bẹ̀bẹ̀ tó ṣe bẹ̀bẹ̀. Gbogbo ọ̀rọ̀ yẹn touch pastor gan wípé ẹ̀rí minute tí pastor fi sun ẹkún. Tó fi mú àgbàlagbà tó fi sunkún bẹ́yẹn, ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn touch wọn gan, serious, ó touch wọn gan. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Yes, sir. I apologize. Àwọn tó fi gbàgbọ́ wọn sínú mi gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀. That heavy trust tí tó ti pàṣẹ nǹkan fẹ́ bàjẹ́. So nǹkan tí extreme life nǹkan kan dé kan ṣe níbẹ̀. Thank God they are doing it now. Ẹgbẹ́ òun yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ kó mọ̀ pé ìyẹn ṣiṣẹ́ ní ọkẹ́ àṣìṣe tó ṣẹlẹ̀, then how you amend. That's all. Okay. Àwọn mọ́mí wa tán wà ní diaspora tán gbéṣẹ́ fún wa. Mo ń lo àkókò yìí láti fi bẹ̀ gbogbo yín pé ẹ má bínú. Mi ì sálọ anyway. Mi ì sálọ. Ó láwọn kan tó ṣẹlẹ̀ ni. So mo dẹ̀ ti padà ń sìn yìí. So way out náà ni mo wá fún. A ṣe máa parí àwọn iṣẹ́ tó kù. So ẹ má bínú. Ẹ má bínú. I saw how close you were to me in the past years. I saw how close. Báwo kí ló ṣẹlẹ̀ tí mo fi put that so much trust in you? For like almost four years ago, I close very as in I close ago. Pé mo máa ń wá síbí, a máa mú mi lọ mountain lọ pray. So and ìgbà tí mo dẹ̀ dé náà ẹgbà mi tọwọ́ tẹsẹ̀ mi. So nǹkan tó ṣẹlẹ̀ yìí sà, èèyàn máa ń kọ́gbọ́n ní everything in life ni. Nǹkan tó ṣẹlẹ̀ yìí mo realize our mistakes kọ̀ọ̀kan from different, and this is not right time láti máa explain àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn. But mo realize our mistake kọ̀ọ̀kan, and lack of communication is part of it. So àwọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So ebi àti in close kọjá pé
pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ because to me nǹkan tó ṣẹlẹ̀ yìí mo rò pé nǹkan tó yẹ pé a lè settle between us ni sir I'm sorry to say nǹkan tí mo mọ̀ pa lè settle but ìgbà tí mo ti wá rí pé kíní yẹn ti ń di bí pé ọ̀rọ̀ bí i embarrassment àbí pé bí i mo gbowó mo sá lọ mo wá wò pé and with my health condition I have to àwọn ọmọ mi wà aware wọ́n mọ̀rú situation tí mo wà so mo need láti step aside for a little while for a while so ìgbà tẹ́ wá ní bí i mo sá lọ mo ní àná mi sá lọ anywhere God forbid mi lè sá lọ fún yín sá báwo mo ṣe fẹ́ sá lọ fún yín ṣówó léyìí nìkan lẹ fún mi ni owó àwọn project tá à ń ṣe yìí kọ́ nìkan lẹ ń fún mi náà there is a lot of money trust okay owó ìlélẹ́yìí owó yìí ìlélẹ́yìí owó yìí ìlélẹ́yìí so mi ever gbowó mi lè ever gbowó lọ báwo mo ṣe fẹ́ gbó mi lè báwo mo ṣe máa sá lọ because of bóyá iṣẹ́ ní issue bóyá nǹkan wọ́n pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ máa wá torí ẹ̀ máa wá sá lọ repetition mi ó wà very very important sí mi sir and I have done a lot of job in Lagos State àwọn èèyàn ń wò mí live so mi kò sẹ́ni tó lè sọ pé mo ti mówó òun bí mo gba 1,000 naira àbí mo sá lọ rí tí mi ní kò possible sir kò possible to me nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tá a lè settle ni between me and you pẹ̀lú àwọn ọ̀dà tó yẹ pé òkè ọba bóyá tán bá dá sí àbí anything nǹkan tá a lè settle ni sir nǹkan tẹ́yìn náà mọ̀ ni pé nǹkan tá a lè settle ni kò yẹ kó wá sí life kò yẹ kó wá sí life rárá àtọ kò yẹ kó wá sí life kò yẹ kó wá sí life sir so nǹkan tí mo rí nìyẹn kò yẹ kó wá sí life kò ń ṣe nǹkan tó yẹ pé Nàìjíríà ṣe máa wá sọ pé ẹnìkan ò lè bí ẹnìkan sá lọ no the relationship are beyond all those pé bí ẹnìkan sá lọ àbí ẹnìkan mi ì lè sá lọ báwo mo ṣe máa sá lọ fún yín kò possible sir kò possible. tèmi náà bá ní kí n wo relationship for years ago as in ẹ jẹ́ kí n sunkún I wept alẹ́ tí mo ṣe live I was crying mo ń sunkún. ẹ má bínú sọ. why tí mo fi ń sunkún ni pé mi ì mọ̀ pé irú ọjọ́ yẹn lè wáyé láyé. ṣùgbọ́n gbogbo ìgbà tí last year wọ year yìí tá bá ń ṣiṣẹ́ tá bá ń fi project hàn I used to showcase you mo máa ń fi yín hàn fáwọn èèyàn as our engineer ẹ̀yin tẹ́ bá dá wọn mọ̀ ẹ rí pé mi lè má fi wọ́n hàn ẹni tó ń ṣiṣẹ́ because iṣẹ́ tó ń ṣe dà ọ́fíìsì àwọn náà kọ́ ọ́fíìsì yìí àwọn náà design church àwọn buildings tẹ́yìn èèyàn sọ pé like yẹn àwọn náà design everything brother àwọn náà design everything. tá bá ń ṣe live àfi wọ́n hàn ẹ wo ń tá ṣe bó ṣe pure ẹni tó ń ṣeré o ẹ wo lè ẹni tó ń ṣeré o and that is my kind of attitude láti jẹ́ káwọn èèyàn mọ̀ kì í ṣègbà téèyàn bá kú lè máa fi yàn hàn iṣẹ́ èèyàn ló máa ń polongo yàn ládẹ fún and glory be to God ní tètè iṣẹ́ ń wọlé and our prayer is pé láìpẹ́ yìí àwọn nǹkan ńláńláńlá àwọlé that was our plan gbẹ́ngbẹ́ iṣẹ́ dẹ̀ wá rí bẹ́ẹ̀ bóyá bá ṣe gbaṣẹ́ bóyá material tó wọ́n bóyá fífi iṣẹ́ falẹ̀ tí mo dẹ̀ tún wá text yín tí mi reply yín mi ò ṣe rí láyé mi ìgbà tẹ́ ẹ wà ń bí blogger bí nǹkan kan ò bá ṣe lóhun ṣe tó I don't reply but kíní ó ti ń di embarrassment àwọn tó gbéṣẹ́ fún wa ti ń pè mí dáàdi a máa pariwo yín síta o ẹ̀yin àti wọ́n jọ dì í ni mo ní láyé every day I spend millions of naira ní bíbá yìí owó mo dẹ̀ wá text yín pé I reply yín ló mú mi gbégbèsè yẹn láti post picture wọn he's a nice man bá mi gbójú wọn so he's a nice man mo sọ lálẹ́ ọjọ́ yẹn bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa fẹ́ rí wàhálà àbí tó máa fẹ́ rí nǹkan tí ó lè bà orúkọ ẹ̀ jẹ́ tá a tèkẹ̀ torí tí ọ̀pọ̀lọpọ̀ nígboro wọn expect ní pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n sọ nǹkan báyìí nípa Agbala Gabriel kó kálukú lórí tiẹ̀ mú no ẹni tí ò bá ti bà tèèyàn jẹ́ tí ẹ̀ ò lè bàjẹ́ so ló mú mi post picture yẹn mo rò pé kò pẹ́ bí ọjọ́ mẹ́rin ọkàn tèmi gan ò gbà anybody ò pè mí anybody ò threaten mi pé ẹ lọ
ìwọ tó threaten mi gan wọ́n lọ tì wọ́ gan mọ́lé ẹni bẹ̀tì mo kàn ro nínú ọkàn mi pé Demola picture yẹn ló gbé online yìí I just feel like mo pálọ̀ mi ti save ẹ̀ sọ́wọ́ but èmi kàn ní láti bring it down lọ́jọ́ yẹn mo rò pé lẹ́yìn ẹ̀ ni mo wá ṣe live tí mo pò wọ́n jáde kò sẹ́ńtì rẹ̀ máa ṣe easy ẹ̀ engineer àwọn ní bíbá yìí easy ẹ̀ easy ẹ̀ so gbọ́dọ̀ ṣe ń wọlé náà ni wọ́n náà wá ní ìjẹta mo wà ní Ọ̀ṣun state wọ́n náà wá ní ìjẹta so àwọn tẹ́ fẹ́ jẹ́ kan lose trust nínú àwọn èèyàn kan pè mí daddy kò sí n tó lè ṣẹlẹ̀ we have that trust in you ọ̀pọ̀lọpọ̀ pè mí but kò ṣeé ṣe náà kó máa affect àwọn èèyàn kan méjì pé tá bá fẹ́ gbéṣẹ́ fún wọn ṣé bí ó ṣe rí ni how would you apologize to them gẹ́gẹ́ bí ẹni tá máa ń fojú ẹ̀ hàn as engineer ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ò fẹ́ ìbàjẹ́ ẹlẹ́ṣẹ̀ bí kò ronú padà then láti fà wá mọ́ra padà ọlọ́run fún rẹ̀ Kristi fún rẹ̀ nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó fà wá súnmọ́dọ̀ ẹ̀ èyí táwa rí là ń sọ mélòó àwọn èèyàn nú ayé tí wọ́n ti gbá ẹlòmíì tán ti sá lọ okay very good since tèmi rí wọn sìn èmi gbà pé wọn plan pé òun náà sọ sí pé àwọn ò sá lọ kò possible káwọn sá ní bíbá yìí so àwọn tí wọ́n wá trust wa tó trust Agbala Gabriel with their hard earned money ṣé hard earned money náà so báwo la ṣe máa apologize sí wọn pé no kíní ìkè ṣe pé mo sá bí nǹkan yóò ṣe dá ní báyìí lóde those houses they are mighty house those houses tá a kọ́ mi expect pé rẹ̀ tiẹ̀ lè wáyé because gbogbo nǹkan tó bá quality náà fi ń ṣe èmi lè má ráyè but wọ́n trust èmi náà dẹ̀ ń wẹ nìkan tí mo lè trust pé okay ta ni mo lè máa káwọn owó ìfún ta ló mọ̀ nípa kíní gẹ́gẹ́ bí èèyàn tó dẹ̀ ti dá sí mi tẹ́lẹ̀ that was why I put torí àwọn èèyàn bú mi gan daddy why would you trust mo ní sọ wá pa lè ṣe gbogbo nǹkan tán láyé now ṣèbẹ́ nìkan náà la máa trust ẹnìkan náà ni Mr. Laniyi ẹ betray trust àwọn èèyàn gan sí mi sí the whole church ẹ betray trust àwọn èèyàn the least àwọn èèyàn expect látọ̀dọ̀ Agbala Gabriel ló ṣẹlẹ̀ the least wọ́n expect ló ṣẹlẹ̀ the least wọ́n expect n bẹ ṣe máa apologize sí àwọn tí wọ́n fẹ́ wa pàápàá àwọn tí wọ́n gbéṣẹ́ fún wa. You follow as Agbala Gabriel. I'm using this opportunity láti sọ pé I'm very sorry. Ní life kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ síyàn. Èèyàn dẹ̀ máa ń learn every day by day ni. So nǹkan tó ṣẹlẹ̀ is between me àti daddy àtàwọn tó gbéṣẹ́ fún wa. So mò ń lo àsìkò yìí láti bẹ̀ gbogbo àwọn tó gbéṣẹ́ fún wa pé ẹ má bínú mi sá lọ mi lọ anywhere mi gbowó sá lọ no God forbid that thing Ọlọ́run ní jẹ́ kórúkọ wa bàjẹ́ so mi gbowó sá lọ so mò ń fi àkókò yìí sọ pé mo ti padà so pípadà tí mo dẹ̀ padà bí nǹkan ṣe máa tẹ̀síwájú ni mo ṣe torí ẹ̀ náà ni mo ṣe wá so once again ẹ jọ̀ọ́ ẹ má bínú and mostly àwọn mummies tán gbéṣẹ́ fún wa àwọn tán wà ní UK àwọn tán wà ní US ẹ má bínú. Báwo la ṣe máa ṣe àwọn iṣẹ́ báwo la ṣe máa ṣe kí ló ń ṣẹlẹ̀ lórí báwo la ṣe máa ṣe. ìgbésọ̀ ní pọ̀tà sọ náà lọ́jọ́ yẹn àjọ máa sọ̀rọ̀ náà nígbà ṣe máa ṣe sá. àwọn èèyàn ń bò yín to bring that trust back báwo la ṣe máa ṣiṣẹ́ yẹn how is it gonna be done báwo nínú àwọn èèyàn yóò ṣe dùn padà. a máa parí gbogbo iṣẹ́ yẹn sá gbogbo ẹ̀ la máa parí gbogbo ẹ̀ la máa ṣe sá gbogbo ẹ̀. Once again, gẹ́gẹ́ bí mi náà ṣe máa ṣe tọ́rọ̀ bá dojú ẹnu gbalaja àwọn tó trust foundation wa please beg them on my behalf ó dùn àwọn èèyàn gan ó dùn àwọn tó fẹ́ wa gan àwọn èèyàn sunkún wọ́n ń pè mí dádì irú èèyàn wo lẹ pàdé mo ní no is a nice person to me.
gbogbo ẹ̀yin followers ẹ má bínú once again mo tọrọ àforíjì on behalf of daddy ẹ má bínú irú kan bẹ́ẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀ mọ́ ẹ má bínú àwọn nǹkan tó wọ́n then àwọn nǹkan tó wọ́n ló fa most of nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn materials wọ́n ó wọ́n so most of àwọn nǹkan mìíràn ta sanwó ẹ̀ sílẹ̀ a ní láti máa fowó kun bíi pop tara ní 8,000 at the end of the day 5,000 la máa fi kún one bag of cement I mean pop cement so all those things ó pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí but nevertheless ẹ má bínú. Allez, moi, ça. So, please disregard any information about the engineer. So this any information that has to go about Poboya is a thief or please disregard it and
Sorry, I didn't go about that. Abẹ́ ti débẹ̀. Mo ní àwọn bíbí sí. Ẹ débẹ̀ ọ̀gbọ̀n àwọn iṣẹ́ dúdú ṣùgbọ́n ẹ débẹ̀. So disregard. I'm sorry, sir. He used to be a nice man back then. Used to be a nice man. No. Nígbà tí a ṣì máa ń tọrọ, ó máa ń fún mi lówó 4-5 years ago. Nígbà tí ó sì ń kankan. Nígbà tí mi ti mọ anybody, ó máa fún mi lówó. He used to take care of me then. Tí n bá pè wọ́n pé mi ní anything lọ́wọ́, he will send me money. Mo ti di pastor, I will pray for him. If I call him, mi ní kankan lé, I send owó. He used to be a supporter. He used to be one of our donors. Nígbà tí a ti ní followers kankan, but all is well. So wọ́n máa ṣiṣẹ́ yẹn. So I'm here to play to my lovers. I am also sorry, and he is sorry as well. Sorry. So thank you. Please. I remain your pastor. I remain your lover. So Agbe ọkàn wa lé Ọlọ́run. Adẹ̀rọ̀ mọ́ Kristi. So ó dẹ̀ ní jẹ́ ká ṣubú. So thank you so much. Just for you to be aware of this happening. Just for you to be aware. Kẹ́kọ̀ọ́ lé mọ̀ nítorí ṣẹlẹ̀ So thank you. Yeah, lovers all over the world. A lérò pé ẹ ti farabalẹ̀ wo fídíò yìí. Ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó touch. Ó jẹ́ ọ̀rọ̀ kan tó lágbára púpọ̀. Ká máa gbàdúrà wípé kó lọ má jẹ́ kí àbùkù kó kàn wá. Because wọ́n ní ẹni tí ó bá ní orúkọ, wọ́n ní àbùkù ló máa ń sátọ̀. Ẹni tí ó bá ní orúkọ tó bá ní aṣọ yìí lára ni àbùkù máa ń wá káàkiri. Aṣọ yìí tó wà lára gbogbo wa, mo gbàdúrà wípé Ọlọ́run jẹ́ kí aṣọ yìí náà kó fàya. Eléyìí ó tún jẹ́ ẹ̀kọ́ because pastor sọ̀rọ̀ a lot. Pastor sọ bí màá yẹn bí wọ́n ṣe máa ń ṣe dáadáa sí àwọn nígbà tí ó ti sí nǹkan. Tẹ́ bá wo fídíò yìí ẹ máa rí pé pastor sọ̀rọ̀. Wọ́n sọ àwọn ìhà, àwọn ìwà tí màá yìí ti wù sẹ́yìn láti wùwà dáadáa. Pé ṣerú wọn táwọn afọkàntán, ṣé àti ọ̀dọ̀ wọn wá ló yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ kó ti wáyé. But nevertheless, ẹ rí pé màá yìí náà ti apologize sáwọn èèyàn. So pastor náà dẹ̀ ti apologize sí gbogbo àwọn olólùfẹ́ wọn because ó wáyé bẹ́ẹ̀ ni. And then pastor sọ̀rọ̀ wípé
nǹkan tí àwọn èèyàn ti ń expect pé kó ṣẹlẹ̀ pé ló ṣẹlẹ̀ yẹn pé but a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò jára lọ ẹnìyẹn ò gbowó sá lọ so wọ́n dẹ̀ ti promise pé gbogbo àwọn project táwọn àbándọ̀ wọ́n sì máa ṣiṣẹ́ lórí ẹ̀ so ẹ̀yin tí a bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa comment so we love you all thanks for watching.